Kí ló dé? Sọ fẹ́ pa mí ni. Kí ló dé? Ẹlẹ́yà. Mo ní o wọlé, o sì jáde padà síta. Ìwọlé Lákúnlé. Ẹlẹ́yà mo ní o wọlé, o sì jáde padà síta. Ìwọlé Lákúnlé. Ìwọlé. Ẹlẹ́yà. Olùlé látò ìkọ́lé ìná pé. Ṣé wọ́n sọ fún ọ pé èyí tí ìyẹn nẹ́bílà tí mo ní kí wọ́n parí nẹ́bílà tó kù lára rẹ̀ kó lè bí ọmọ láti parí. Lákúnlé ò sì bẹ̀rù Ọlọ́run. Tẹ̀ ìṣèjú Sàrí tó ní 5:30. Gbogbo tí Sàrí ò fi parí tó fi pàṣàlátù ó kù ìṣẹ́jú 5. Ó wá ní kí n wọlé. Tí mo sì mọ́ tó bá gbà Sàrí ọwọ́ mi kí ni kí fi gbà rẹ̀ fọ́lọ̀. Ẹlẹ́yà tó ti di wáyé kó o ti ń tàpá sófin Ọlọ́run náà. Lọ́pọ̀ Ọlọ́run náà ni ó sọ pé gbogbo àtàbà ti ń pè yìí kó ẹ máa píkì kọlù ọ̀hún. Lọ́wọ́ ní kẹ́ pè wá pa. Ṣé wàá ní píkì kọlù rẹ̀? Ó pè mí tó kù ìṣẹ́jú 5 tí Sàrí ó fi parí tí wọ́n fi pàṣàlátù ó wá ní kí n píkì rẹ̀ tó bá jẹ́ torí eléyìí òní bátìrì fóònù mi ti kú ilé píkì rẹ̀. Ẹlẹ́yà ò ní gbé. Ẹlẹ́yà ò ní gbé. Àwọn ìkúrà kí ló ṣẹlẹ̀? Ẹlẹ́yà kí ló ṣẹlẹ̀? Àbá kékeré. Náà. Kò ní nígbàgbọ́ pé yìí ń pẹ́ Ẹlẹ́yà ò sì gbé kọlù rẹ̀. Máa lè píkì rẹ̀, ọwọ́ mi ní fóònù wá wẹ̀ ẹ̀rí ni. Tàbí ń bọ sọ̀rọ̀ fóònù tó bá sọ lórí ọwọ́. Ẹlẹ́yà kí ló ṣẹlẹ̀ ẹ sọ fún mi. Àfáà kéré ò mọ̀ gbà mí, àfáà ló fẹ́ gba Sàrí ara mi o. Nígbà Sàrí bọ́. Tọ́ ọ bá bí Sàrí ara mi ló fẹ́ gbà o. Àwọn ìkúrà ìgbà ọlọ́dí afúnni ló ń jẹ sínú nítorí ní Sàrí lọ́wọ́ ẹni. Ẹlẹ́yà sórí tó gbé sábà kékeré lẹ́nu sórí tó gbé sí lẹ́nu èmi níbi ń ju àṣà àbá kékeré ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ àgbàlagbà ni kò lè yọ. Ẹlẹ́yà máa bọ̀ wáyé kán tó pe àṣàlátù. Ẹlẹ́yà wo ní kó tó di pé wọ́n pe àṣàlátù. Ìwọlé Lákúnlé. Kó o wọlé kán tó pe àṣàlátù. Ìwọlé. Kó o wọlé kán tó pe àṣàlátù Ẹlẹ́yà. Àbá kékeré kí ni nǹkan náà ṣe? Àwọn ọ̀rọ̀ ti pè wọ́n ní. Ẹlẹ́yà ò wọlé pẹ̀lú òkú Ọlọ́run tó jẹ́ Sàrí aláìwò ló kọ́kọ́ fi sínú. Àwọn ìkúmọ̀lá tẹ́lẹ̀ ò bá jẹ àwọn jẹ kódà tó ṣe àgbàdo sunsun á jẹ ẹ̀wọ̀n láyé.